Ẹgbẹ Yoruba kan ní kí Sunday Igboho Kojumo Didojuko Awon Agbesunmọmi Nipinle Kwara Dipo Idunkoko mọ́ àwọn ọmọ Nàìjíríà tí ìṣèjọba Tinubu ti ṣú ṣáájú ètò ìdìbò ọdún 2027. Iná mọ̀nàmọ́ná máa tó dúró re padà láìpẹ́ o. Àtúnṣe ti bẹ̀rẹ̀ báyìí. Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. Màá ṣe gudugudu méje yàyà mẹ́fà tí mo bá lè wọlé ìbò gómìnà ìpínlẹ̀ Ogun. Iyabo Obasanjo-Bello ló ṣèlérí bẹ́ẹ̀. Wọ̀nyí ni kókó àpérò ẹgbẹ́ òṣèlú APC tó wáyé nílùú Àbújá dá lé lórí. Ẹ jáde lọ dojúkọ àwọn agbésùnmọ̀mí. Olórí oṣiṣẹ ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ Ọgagun Shaibu ló pàṣẹ bẹ́ẹ̀ fáwọn ikọ̀ ológun. Ayẹyẹ ọdún Lísàbí gbéra sọ ní ìlú Abẹ́òkúta pẹ̀lú àwọn àkọ̀tun àrà. Àwọn obìnrin gbéná wojú àwọn òṣìṣẹ́ apínnáká. Wọn ò jẹ́ kí wọ́n gé wáyà iná agbára mọ̀nàmọ́ná ládùúgbò. Olori Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì DriveTv. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹgbẹ Yorùbá kan ní kí Sunday Igboho Kojumo Didojuko Awon Agbesumọmi Nipinle Kwara Dipo Idunkoko mọ́ àwọn ọmọ Nàìjíríà tí ìṣèjọba Tinubu ti ṣú ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ẹgbẹ Yorùbá ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá ti ṣèkìlọ̀ fún ajìjàgbara nì fún ilẹ̀ Yorùbá Sunday Igboho láti dẹ́kun dídúnkokò mọ́ àwọn ọmọ Yorùbá lórí ìyàtọ̀ òṣèlú dípò kó kọjú mọ́ gbígbógun ti àwọn agbésùnmọ̀mí tó ń jẹ gàba lápá ẹkùn ìpínlẹ̀ Kwara. Ẹgbẹ́ náà fẹ̀sùn kan Igboho fún dídúnkokò mọ́ àwọn èèyàn Yorùbá tí wọn ò fọwọ́ sí èròǹgbà rẹ̀ nípa òṣèlú, pàápàá jùlọ àwọn tí kò ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ rẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó tako ọ̀rọ̀ jíjà fún òmìnira orílẹ̀-èdè Odùduwà Republic. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ olùdarí ẹgbẹ́ náà Olúṣọlá Bádéró tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ adarí ilé ẹgbẹ́ náà ọmọọbabìnrin Balógun. Ẹgbẹ́ náà bu ẹnu àtẹ́ lu Ìgbòho fún sísàtìlẹ́yìn fún ìṣèjọba Ààrẹ Tinubu nígbà tí ètò ààbò tó mẹ́hẹ̀ ń tẹ̀síwájú dojúkọ àwọn ìlú nílẹ̀ Yorùbá. Àtẹ̀jáde náà tún fẹ̀sùn kan Ìgbòho fún bó ṣe dákẹ́ tí kò sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti bí àwọn agbésùnmọ̀mí náà ṣe ń ṣekú pa àwọn èèyàn Yorùbá tí wọ́n ń tako ìdúróṣinṣin rẹ̀ nípa òṣèlú. Ẹgbẹ́ náà ni ó ṣe ní láàánú pé ajìjàgbara ilẹ̀ Yorùbá ẹni tó lóhùn jà fún òmìnira àti ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà Republic àti ẹni tó ti fìgbà kan rí tako èròǹgbà àti àfojúsùn Tinubu, òun náà ló tún wá ń gbárùkù ti Tinubu tó sì ń halẹ̀ dúnkokò mọ́ àwọn èèyàn tó ń tako èròǹgbà àti àfojúsùn Tinubu fún sáà kejì. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe wí, Ìgbòho ti kọ́kọ́ gbé ìkìlọ̀ kan kalẹ̀ pé kí wọ́n má ṣe fààyè gba olóṣèlú kankan láti ṣe ìpolongo lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ìgbésẹ̀ tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìhalẹ̀mọ́ni àti ìgbìyànjú láti tẹ àwọn alátakò òṣèlú rì. Ẹgbẹ́ náà tọ́ka sí ohùn voice note kan tó gba orí ayélujára kan níbi tí Ìgbòho ti ń dúnkokò mọ́ gbajúmọ̀ orí ayélujára kan. Ẹgbẹ́ náà kò ṣàì fi ìgbésẹ̀ rẹ̀ ọ̀hún wé ti àwọn ọmọ ìsọta olóṣèlú. Ẹgbẹ́ náà tẹ̀síwájú nípa fífẹ̀sùn kan Ìgbòho nípa ìhùwàsí rẹ̀ bí ẹni tó láṣẹ láti tẹrí oníkálukú rì tàbí pàṣẹ ìfigbóró òfin gbé àwọn èèyàn. Ẹgbẹ́ náà ní kó kọjú mọ́ ọ̀rọ̀ ìṣòro ìpèníjà ètò ààbò ní ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ lápá ẹkùn gúúsù ìpínlẹ̀ náà níbi tí àwọn agbésùnmọ̀mí ti ń ṣèkọlù sí àwọn ìlú. Iná mọ̀nàmọ́ná máa tó dúró re padà láìpẹ́ o. Àtúnṣe ti bẹ̀rẹ̀ báyìí. Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀, àbádúpẹ́. Ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti fi dá àwọn èèyàn aráàlú lójú pé àtúnṣe máa bá iná mọ̀nàmọ́ná tó ń ṣe ségesège lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láìpẹ́. Ààrẹ ní ọ̀pọ̀ àwọn àtúnṣe ló ń lọ lọ́wọ́ lẹ́ka ohun àmúṣagbára iná tí àyípadà ńlá yóò sì bá iná mọ̀nàmọ́ná láìpẹ́ lójúnà àti ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè àwọn iléeṣẹ́ àti ètò ìṣúná orílẹ̀-èdè yìí. Lásìkò tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sọ̀rọ̀ níbi ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú náà tó ń wáyé ní ìlú Àbújá. Ààrẹ wòye pé àwọn ìṣòro tó wà pẹ̀lú ìlànà ẹ̀ka iná mọ̀nàmọ́ná láti ìgbà pípẹ́ sì wà síbẹ̀ tó sì fi kún pé gbèsè pọ̀ tí wọ́n jẹ àwọn iléeṣẹ́ tó ń pèsè iná
mọ̀nàmọ́ná gencos àti àwọn tó ń pèsè afẹ́fẹ́ gáàsì. Ó ní láti ìgbà tí òun ti gba àkóso ìṣèjọba Nàìjíríà ni òun ti ń gbìyànjú láti mú àwọn ìlérí tí ẹgbẹ́ òṣèlú àwọn ṣe fáwọn aráàlú lásìkò ìpolongo ìbò ṣẹ. Ó fi kún pé pẹ̀lú gbogbo ìpèníjà tí àwọn kojú látara ètò ìṣúná àti òṣèlú, ó ní àwọn á gbìyànjú láti máa pèsè àwọn ohun àmúṣagbára, ohun amáyédẹrùn fáwọn ọmọ Nàìjíríà bí ó ṣe tọ́. Ó ní yàtọ̀ sí ọ̀nà ojú pópó, àwọn tó ń ṣe àtúnṣe sí àwọn ibùdó ọkọ̀ ojú omi àti ibùdó ọkọ̀ ojú òfurufú. Ààrẹ ní àwọn ti bẹ̀rẹ̀ ìmúlò àwọn àtúnṣe owó orí àti ìṣúná tó ṣe pàtàkì. Àwọn sì tún ti ń ṣe àwọn ètò ìdókòwò àwùjọ. Bákan náà sì ni àwọn ń ṣiṣẹ́ láti mú ààbò orílẹ̀-èdè lágbára. Tinubu tẹ̀síwájú pé Nàìjíríà ti ní àfikún lórí bí a ṣe ń ta ọjà sílẹ̀ òkèrè ju ti tẹ́lẹ̀ lọ àti pé àdínkù ti bá owó tí àwọn èèyàn fi ń ra oúnjẹ, èyí tó ti mú ìdẹkùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ wa fọwọ́ sọ̀yà pé láìpẹ́ láì jìnnà ìṣòro àìsí iná mọ̀nàmọ́ná yóò dópin ní orílẹ̀-èdè Nàìjíríà. Màá ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà tí mo bá lè wọlé ìbò gómìnà ìpínlẹ̀ Ogun. Iyabo Obasanjo-Bello ló ṣèlérí bẹ́ẹ̀. Iyabo Obasanjo-Bello tó jẹ́ ọ̀kan lára èèkàn inú ẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Ogun tó wà níbi àpérò ẹgbẹ́ náà tó ń lọ lọ́wọ́ l'Àbújá sọ pé òun yóò ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà tí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ogun. Arábìnrin Iyabo ní ẹgbẹ́ òṣèlú APC ti gbáradì fún ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ láti tún jáwé olúborí nínú rẹ̀. Ìyáàfin Iyabo Obasanjo-Bello kò ṣàìtún pàrọwà fún àwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC láti túnbọ̀ yan àwọn obìnrin púpọ̀ sí ipò òṣèlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní èyí kì í ṣe pé yóò mú ìdọ́gba bá àwọn ọkùnrin àtàwọn obìnrin, ṣùgbọ́n yóò tún jẹ́ kí ìṣọ̀kan àti ìfọ̀kànbalẹ̀ gbilẹ̀ nínú ètò ìṣèlú pọ̀ sí. Ìyáàfin Iyabo Obasanjo-Bello ní òun ní ìrírí gẹ́gẹ́ bí aṣòfin àti kọmíṣánná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ogun. Bákan náà ló tún gbóṣùbà fáwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC fún ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ wọn fún ètò ìdìbò abẹ́nú tí yóò wáyé l'Àbújá. Iyabo ní èyí yóò jẹ́ àwòkọ́ṣe fún àwọn ẹgbẹ́ òṣèlú yòókù nílẹ̀ Nàìjíríà. Iyabo Obasanjo-Bello yìí ló jẹ́ ọmọbìnrin ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Nàìjíríà, ìyẹn Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Iyabo Obasanjo kò ṣẹ̀ṣẹ̀ máa jáde fara rẹ̀ hàn láwùjọ òṣèlú ní Nàìjíríà. Ọ̀pọ̀ ìgbà ló ti máa ń fi èròǹgbà rẹ̀ hàn láti díje gẹ́gẹ́ bí obìnrin, tí a sì máa sọ pé kò sí ohun tọkùnrin ṣe nípò òṣèlú tí obìnrin ò lè ṣe. Ìgbàgbọ́ yìí ló tún fún un láàyè láti jáde gẹ́gẹ́ bí ẹni tó ní èròǹgbà láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ogun, tó sì fọwọ́ rẹ̀ gbáyà pé òun ó ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà bí ẹgbẹ́ òṣèlú APC bá fi fa òun kalẹ̀ tóun sì dìbò wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ogun lọ́dún 2027. Wọ̀nyí ni kókó àpérò ẹgbẹ́ òṣèlú APC tó wáyé nílùú Àbújá dálé lórí o. Ní ọjọ́ Ajé Monday, ọjọ́ 23 oṣù kẹta ọdún 2026 yìí ní àpérò ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC wáyé níbi tí wọ́n ti yan àwọn aláṣẹ ẹgbẹ́ náà. Ní gbọ̀ngàn ńlá Eagle Square tó wà nílùú Àbújá ní àpérò náà ti wáyé táwọn aṣojú ẹgbẹ́ náà sì péjú pésẹ̀ sí gbọ̀ngàn náà. Ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ọ̀kan lára àwọn ẹgbẹ́ òṣèlú tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹlẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ní oṣù kejì ọdún 2013 ni wọ́n dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ẹgbẹ́ òṣèlú 4 ni wọ́n papọ̀ dọ̀kan láti dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú náà ni Action Congress of Nigeria ACN, Congress for Progressive Change CPC, All Nigeria People's Party ANPP àti apá kan lára All Progressive Grand Alliance APGA. Láti ọdún 2015 ní ẹgbẹ́ òṣèlú APC ti wà lórí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2015 ní èyí tó gbé olóògbé ààrẹ Muhammadu Buhari wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí Bọ́lá Ahmed Tinubu náà tó jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023. Níbi ìpàdé àpérò gbogbogbò ẹgbẹ́ òṣèlú náà tó wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ọmọ ẹgbẹ́ ti yan àwọn aṣojú tí yóò máa ṣe ìṣàkóso ẹgbẹ́ náà. Àwọn aṣojú ẹgbẹ́ tí wọ́n yàn máa ń wá láti wọ́ọ̀dù, ìjọba ìbílẹ̀,
ìjọba ìpínlẹ̀ àti ní ẹkùn kọ̀ọ̀kan tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Lára àwọn ipò tí wọ́n yan àwọn aṣojú sí ni alága gbogbogbò national chairman, akọ̀wé àgbà national secretary àti àwọn ipò míì nínú ẹgbẹ́. Lẹ́yìn tí ìgbìmọ̀ tó mójútó àpérò náà bá ti ṣàyẹ̀wò gbogbo àwọn olùdíje tó ń gbèrò láti di ipò kan tàbí òmíràn mú tán ni wọ́n máa wá ṣe ètò ìdìbò láti yan àwọn aṣojú fún ẹgbẹ́ wọn. Àwọn ipò ìṣàkóso wọ̀nyí ní ipa púpọ̀ lórí bí ẹgbẹ́ ṣe máa ṣètò ara rẹ̀ àti bí wọn yóò ṣe máa ṣe ìpolongo àti ìdíje nínú àwọn ètò ìdìbò tó máa wáyé lọ́jọ́ iwájú, pàápàá jùlọ fún ètò ìdìbò tí yóò wáyé lọ́dún 2027. Ṣáájú ní láti ọdún 2025 ní Nantawe Yitwada ti wà gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú APC, bákan náà tó sì tún díje padà gẹ́gẹ́ bí alága gbogbogbò níbi ìpàdé àpérò tó ń wáyé náà. Lẹ́yìn tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje kọ̀wé fipò alága ẹgbẹ́ náà sílẹ̀ lọ́dún 2025 nítorí ìlera rẹ̀ ni Yiwada gbàkóso ẹgbẹ́ náà. Ohun tí à ń gbọ́ ni pé àwọn àgbà inú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn gómìnà kan ni wọ́n sì tún fẹnukò láti tún yan Nantawe Yiwada padà gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ náà. Ní ọdún 2025 ni Ajíbọ́lá Basiru náà ti wà nípò akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC tí òun náà sì tún padà sípò náà. Ali Buka Dalori òun ni igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC láti ọdún 2025. Àbájáde ìpàdé àpérò náà fi hàn pé gbogbo àwọn aláṣẹ tí wọ́n di ipò kan tàbí òmíràn mú nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n tún dìbò yàn padà láti di ipò wọn mú ní ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tó máa wáyé lọ́dún 2027. Ṣáájú ni gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí ti sọ fún àwọn oníròyìn pé gbogbo ètò láti jẹ́ kí ìpàdé àpérò náà lọ ní ìrọwọ́rọsẹ̀ ni àwọn ti ṣe. Oyèbánjí tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣàyẹ̀wò àwọn olùdíje ní 8,000 àwọn aṣojú ní àwọn wá káàkiri gbogbo ẹkùn 6 tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Jáde lọ dojúkọ àwọn agbésùnmọ̀mí. Olórí òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ Ọgagun Shaibu ló pàṣẹ bẹ́ẹ̀ fáwọn ikọ̀ ológun. Olórí òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ Ọ̀gágun Lieutenant General Waidi Saidu tó ti pàṣẹ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò àtàwọn ikọ̀ ológun orí ilẹ̀ láti jáde pátápátá lọ gbógun ti àwọn agbésùnmọ̀mí kí wọ́n dojúkọ wọn, kí wọ́n gbéná wojú wọn, kí wọ́n ṣekú pa wọn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wọn láì káàánú wọn. Ọ̀gágun Shaibu nígbà tó rí pé iṣẹ́ láabi àwọn agbésùnmọ̀mí, àwọn agbébọn, àwọn ajínigbé àtàwọn ọ̀daràn míì ti sọ ọ̀pọ̀ àwọn èèyàn aláìṣẹ̀ di aláìnílé lórí mọ́. Ó tẹnumọ́ ìpinnu iléeṣẹ́ ológun láti dá àlàáfíà àti ìdúróṣinṣin padà bọ̀ sípò jákèjádò àwọn ìlú tó fara káásá. Olórí òṣìṣẹ́ ọmọ ogun náà ló pàṣẹ yìí nígbà tó ń bá àwọn ikọ̀ ológun olú iléeṣẹ́ ológun Nigerian Army Armored Corps and 33 Artillery Brigade sọ̀rọ̀ ní báràkì Sadawanka ní Bauchi. Olórí òṣìṣẹ́ ológun orí ilẹ̀ náà tó pàrọwà fún ikọ̀ ológun láti tẹnpẹlẹ mọ́ iṣẹ́ wọn tako àwọn agbésùnmọ̀mí àtàwọn ọ̀daràn míì. Ó ní iṣẹ́ àti ìgbáyégbádùn ikọ̀ ológun sì jẹ́ ohun tó ṣe pàtàkì tó ṣe kókó fún àṣeyọrí iléeṣẹ́ ológun nípa gbígbógun ti ètò ààbò tó mẹ́hẹ̀. Ọ̀gágun Shaibu nígbà tó ń ṣe ìdánilójú pé iléeṣẹ́ ológun yóò túnbọ̀ tẹ̀síwájú nípa pípèsè àwọn ohun èlò tó ṣe kókó fún iṣẹ́ àti àwọn ohun èlò míì tó máa wúlò fún iṣẹ́ ìgbógun ti ìgbésùnmọ̀mí tó ń lọ lọ́wọ́. Ó tẹnumọ́ ìṣe pàtàkì iṣẹ́ takuntakun, ìlànà à ń tẹ̀lé, ọgbọ́n àti ìfúngunmọ́ láti dènà òmìnira ìgbésẹ̀ àwọn ọ̀daràn àti láti dá ìgbẹ́kẹ̀lé aráàlú nínú ìjọba, iléeṣẹ́ ológun àti àwọn àjọ elétò ààbò padà bọ̀ sípò. Ó tún fẹsẹ̀ ìfarajìn rẹ̀ múlẹ̀ fún ìgbáyégbádùn ikọ̀ ológun àti mọ̀lẹ́bí wọn. Ó tẹnumọ́ ìwúnilórí àti àtìlẹ́yìn dáradára tó ṣe kókó fún àṣeyọrí iṣẹ́ ààbò. Olórí òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ ẹni tó ṣàbẹ̀wò sí Emir ìlú Bauchi Alhaji Dókítà Sulaiman Rilwan gbóríyìn fún ìtẹ̀síwájú àtìlẹ́yìn Emir fún àwọn ikọ̀ ológun Nàìjíríà àtàwọn àjọ elétò ààbò yòókù. Ó ṣe ìdánilójú pé ìgbésẹ̀ ikọ̀ ológun tó ń lọ lọ́wọ́ yìí ló fojú sun pípa iṣẹ́ láabi ìgbésùnmọ̀mí run àti àwọn ìwà ọ̀daràn gbogbo, nígbà tó sì ń pè fún àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ láàrin iléeṣẹ́ ológun àtàwọn ìlú lójúnà láti ṣẹ́gun ààbò tó ti mẹ́hẹ̀. A ó rántí pé olórí iléeṣẹ́ ààbò ilẹ̀ wa
Olúyẹdé ti ṣáájú sọ wípé ètò ìrònúpìwàdà ló yẹ àwọn agbésùnmọ̀mí kì í ṣe ìdájọ́ ikú. Bákan náà ló tún fi wọ́n wé ọmọ onínàkúnà nínú Bíbélì. Ayẹyẹ ọdún Lísàbí gbéra sọ nílùú Abẹ́òkúta pẹ̀lú àwọn àkọtún àrà. Ṣé àrà kì í tán nílé alára? Alára gan ní tòun àrà. Káàkiri gbogbo àgbáyé ni àwọn ọmọ Ẹ̀gbá tí máa ń péjú pésẹ̀ sí ààfin Aláké ilẹ̀ Ẹ̀gbá tó wà ládùúgbò Aké nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn láti ṣayẹyẹ ọdún Lísàbí agbòǹgbò àkàlà tí wọ́n máa ń ṣe lọ́dọọdún. Lísàbí agbòǹgbò àkàlà jẹ́ akíkanjú jagunjagun tó gba àwọn ọmọ Ẹ̀gbá sílẹ̀ lọ́wọ́ àwọn tó ń fi ogun jà wọ́n tó fẹ́ fogun kó wọn lẹ́rú ní jọ̀hún àná. Bó tilẹ̀ jẹ́ pé láti ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni ayẹyẹ náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú onírúurú ètò ọlọ́kan òjọ̀kan tí wọ́n ti là kalẹ̀. Ṣùgbọ́n ọjọ́ àbámẹ́ta Saturday ọjọ́ 28 oṣù kẹta ni àṣekágbá ètò náà níbi tí àwọn èèyàn pàtàkì tí wọ́n ti rẹbẹ ní onírúurú ẹ̀ka ti péjú láti kópa. Aláké ilẹ̀ Ẹ̀gbá Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ ló gba gbogbo àwọn ọmọ Ẹ̀gbá àti àwọn àlejò lálejò ní ààfin Aké. Bí ẹ kò bá gbàgbé, ọdún tó kọjá ni ayẹyẹ náà gba ọ̀nà àràyọ nípa ètò tuntun tí wọ́n fi sínú rẹ̀ èyí tí wọ́n ń pè ní Ẹ̀gbàlígánsà láti fi ṣàfihàn onírúurú ìmúra tó ń fi àmì ìdánimọ̀ ojúlówó ọmọ Ẹ̀gbá hàn fún aráyé rí. Lọ́dún yìí Ẹ̀gbàlígánsà náà tún gba ọ̀nà àrà míì yọ fún bí àwọn èèyàn ìlú Ẹ̀gbá nílé lóko àti lẹ́yìn odi ṣe fi ìmúra Lísàbí hàn fún aráyé rí. Àwọn obìnrin gbéná wojú àwọn òṣìṣẹ́ apínnáká wọn ò jẹ́ kí wọ́n gé wáyà iná agbára mọ̀nàmọ́ná ládùúgbò. Fídíò kan tó gba orí ayélujára kan ṣàfihàn bí ọ̀pọ̀ obìnrin kan ṣe dojúkọ àwọn òṣìṣẹ́ apínnáká tí wọ́n fẹ́ gbìyànjú láti já iná agbára mọ̀nàmọ́ná ládùúrú ọ̀pọ̀ oṣù tí iná ṣe ségesège tí wọ́n sọ àwọn èèyàn sínú òkùnkùn bírímù. Nínú fídíò náà tó bẹ̀rẹ̀ sí ní di tọ́rọ́fọ́nkálẹ̀ lọ́jọ́ Ẹtì Friday, àwọn obìnrin tó ń sọ̀rọ̀ lédè Yorùbá fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ apínnáká náà fún kíkùnà láti pèsè iná agbára mọ̀nàmọ́ná fún oṣù 3. Àwọn obìnrin náà ló ń fẹ̀hónú hàn pé àwọn kò rí iná látọjọ́ yìí, síbẹ̀ wọ́n tún kẹ́sẹ̀ lẹ́sẹ̀ láti wá gé wáyà iná agbára mọ̀nàmọ́ná àwọn. Ìta làwọn ń sùn lásìkò ooru yìí. Àwọn obìnrin náà ni wọ́n dúró wámúwámú yí àgà tí àwọn òṣìṣẹ́ apínnáká náà gbé wá tí wọ́n sì dènà wọn láti gun àgà òpó iná agbára náà láti géná. Nígbà tí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ apínnáká náà gbìyànjú láti gbá obìnrin kan dànù, níṣe ni àwọn obìnrin yòókù yí òṣìṣẹ́ náà ká tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn. Fídíò náà ti mú kí ọ̀pọ̀ àwọn èèyàn máa kọ ìhà oríṣiríṣi lórí ìtàkùn ayélujára pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣe ń gbóríyìn fún àwọn obìnrin náà fún ìdúróṣinṣin wọn tako iná agbára mọ̀nàmọ́ná tó ń ṣe ségesège. Nínú fídíò mìíràn, ọkùnrin kan tínú ń bí náà jẹ́ rírí nínú fídíò náà tó ń kojú àwọn òṣìṣẹ́ apínnáká tó ń gbìyànjú láti jáná. Ó sọ̀rọ̀ lédè Yorùbá, ó sọ wípé kò sí owó, kò síná, kò sí nǹkan kan, síbẹ̀ wọ́n tún fẹ́ géná agbára. Orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń kojú àìsí iná agbára mọ̀nàmọ́ná tó dúró re láti bí oṣù díẹ̀ sẹ́yìn. A ó rántí pé bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni mínísítà fún ọ̀rọ̀ iná agbára mọ̀nàmọ́ná ti tọrọ àforíjì fún iná agbára mọ̀nàmọ́ná tó ń ṣe ségesège jákèjádò ilẹ̀ wa, tó sì fi dá àwọn aráàlú lójú pé ojútùú ọ̀nà àbáyọ yóò jẹ́ gbígbé lórí ọ̀rọ̀ náà láàrin ọ̀sẹ̀ 2.